Ẹ káalẹ́ lẹ́ẹ̀kan sí o gbogbo ọmọ Odùduwà, ẹ káalẹ́, mo kí yín, mo kí gbogbo ọmọ Odùduwà. Ẹ wo bí táwa ń sìn ọ̀rọ̀ pọ̀ fún wa, iṣẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo wa báyìí o. Ogun ti dé, ẹ má jà tanra wa, ogun ti dé, ogun ti wọlé lẹ́ẹ̀kan sí, mo fẹ́ kó yé gbogbo wa. Bẹ́ bá ṣe ń gbọ́ ètò yìí, ẹ bá máa pín, ètò yóò ṣe pàtàkì. Ìdí tí mo dẹ̀ fẹ́ fi ṣe ọ̀rọ̀ sọ́nsìn ni pé kó yé wa. Bí mo ṣe ń ṣe ń sìn máa fi GoFundMe yẹn máa gbé jáde ń sìn ẹ máa rí. Ẹ jọ̀ọ́ nínú GoFundMe £66,838 péré la ní. A nílò owó fún ìrànlọ́wọ́ àwọn èèyàn wa. Torí ogun ti dé, àwọn dẹ̀ ń fi ibi pa wá, wọ́n ń fi ìyà jẹ wá nílẹ̀ wa. Aná ti dá aláti ṣe àwọn pèsè fún àwọn èèyàn wa. Ṣọ́rọ̀ mi yé yín. GoFundMe bẹ́ẹ̀ bá ṣe ń wò, Yorùbá Rescue Fund ni, owó gbogbo wa ni. Gbogbo àwa tá wà lókè òkun tá bá lè gbìyànjú ká túwó jọ ká fi sínú GoFundMe. Ìyẹn ló máa dáa jù. Torí pé kí ni tá bá ṣe yẹn, á wá jẹ́ pé a ní owó tá lè pèsè fún àwọn èèyàn wa, fún àwọn nǹkan tó yẹ ká ṣe. A ní sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ yẹn, ó ti yé gbogbo wa bí tá ń lọ. A nílò ìrànlọ́wọ́ gbogbo wa báyìí o. Ẹ jọ̀ọ́. Yorùbá Rescue Fund yẹn, a máa fi sínú inú ọ̀rọ̀ tá a máa fi ṣe sọ̀rọ̀ lórí lábẹ́ description ní kíní tá bá ti ṣe tán. Ntẹ́mi àfẹ́ kẹ́ ṣe ní ọ̀rọ̀ yìí ni pé kẹ́ wá bẹ́ ṣe máa ṣe ká gbé ọ̀rọ̀ yìí fún gbogbo àwọn èèyàn wa. Tẹ́rí mo á fẹ́ kẹ́ mọ̀ kíní kan ìdí tá ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn ọba wa wọn ní agbára kọ́bọ̀ o. Ẹ má rò pé àwọn ọba ní agbára o. Àwọn ọba wa wọn ní agbára, wọn ní àṣẹ lọ́wọ́. Wọ́n ti gba àṣẹ lọ́wọ́ wọn. Ọba wa wọn ní àṣẹ lórí ilẹ̀, wọn ní àṣẹ lórí àwọn èèyàn ìlú, wọn ní àṣẹ kankan rárá. Àwọn ìlú, àwọn olófin ìlú, àwọn òṣèlú, wọ́n ti gba agbára lọ́wọ́ àwọn ọba wa. Kódà àwọn amúnisìn àkọ́kọ́ wọ́n ti gba agbára lọ́wọ́ àwọn ọba wa dè ní, wọn ò dẹ̀ fún wọn padà. Jẹ́ kí n ka kinní kan fún yín nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí. Ṣé rí àwọn ọba wa, ìtumọ̀ nǹkan tó ń sọ ń ṣe, wọ́n ní àwọn ọba wa Ọọ̀ni àtàwọn tó kù, wọ́n ní ẹrú bígbà tán jẹ́ àwọn òṣìṣẹ́ fún ìjọba gómìnà, fún àwọn gómìnà ìlú. Òṣìṣẹ́ náà jẹ́ fún àwọn gómìnà ìlú, òṣìṣẹ́. Wọ́n kọ, màá sọ lóyìnbó, màá wá túmọ̀ ẹ̀. Today the Ọọ̀ni and other traditional rulers nationwide are, when push comes to shove, senior employees under the authority of state government. They are paid salaries and allowances from the public purse. Ìtumọ̀ yẹn ni pé tó bá di kàráǹgídá, tó bá dé ojú ẹ̀, àwọn gómìnà ló ń sanwó àwọn ọba. Wọ́n dẹ̀ ń yọ owó láti owó gbogbo àwa ọmọ ìlú fi sanwó fún àwọn ọba. Ẹ̀rí ń sìn pé àwọn ọba wa wọn ò ní agbára kankan. Wọn ò dẹ̀ ní àṣẹ lórí wa, lórí ilẹ̀. Wọn ò lè dáàbò bò wá. Mo ń fi eléyìí hàn wá kó lè yé wa, torí máa gbé kíní kan jáde ń sìn tẹ́ máa rí. Mo fẹ́ kẹ́ mọ̀ yẹn. Mo fẹ́ kí ẹ mọ̀ yẹn o. Lẹ́ẹ̀kan sí o. Ẹ má gbójúlé àwọn ọba wa, wọn ò lè ṣe nǹkan kan fún yín, kò sí tán lè ṣe fún yín. Kì í ṣe èbú, kì í ṣe ọ̀rọ̀ bínú, kó ti kúrò ńbẹ̀. Ẹ ti ẹ̀ mọ̀ tí mo wá fẹ́ ṣe ń sìn. Ẹ jẹ́ kí n gbé kíní kan fi hàn yín. Bo ni mo wá fi sí o? Ṣé mo rí mẹ́yẹn? Ṣé òun nìyẹn? Ṣé mo rí mú jáde báyìí? Mo lè rí mú jáde. Ó dà pé mo máa fi kíní yẹn hàn yín sìn. Kó lè yé wa. Ẹ wò ó tẹ̀ dá. Ṣé rí kíní tí mo gbé jáde, mo gbé ta yìí? Ṣé rí tí mo gbé ta yìí? Ta ló wà níbí báyìí? Ìyẹn General Ọbásanjọ́ nìyẹn o. Ọba ló ń tẹríba níwájú ẹ̀ yìí. Ọba ìlú kan ṣáá ni wọ́n ń tẹríba. Ó dẹ̀ dá bí wọ́n ṣe tẹríba fọba, ó dà àjiyàn. Àmọ́ mo fẹ́ ka kíní kan fún yín ní báyìí. Mo fẹ́ ka kíní kan fún yín kó lè yé wa o. Àwọn General Ọbásanjọ́ tí wọ́n tẹríba fọba ń bí báyìí. Ní ńgbà tán kọ́ tó kúrò lórí àga olórí ìlú tó ń pè ní Nàìjíríà lẹ́ẹ̀kejì. Wọ́n sọ pé àwọn á gbìyànjú láti fún àwọn ọba wa ní agbára padà. Ẹ jẹ́ kí n kà kan tí àwọn Ọbásanjọ́ tí wọ́n sọ o. Ẹ jẹ́ n kà fún yín. Kì í ṣe má sọ pé bóyá a kàn sọ pé wọ́n ní tí àwọn gangan sọ rèé o. Ẹ máa gbọ́ o. While on the agitation, the former president Olusegun Obasanjo had earlier in the last lap of his administration led a promotional campaign on the need to constitutionally empower traditional rulers. Ìtumọ̀ yẹn ni pé kán tó parí
bí olórí ìlú lẹ́ẹ̀kejì wọ́n bẹ̀rẹ̀ sí ní polongo pé àwọn fẹ́ kí àwọn olórí ìlú wa àwọn ọba wa pé kán ró wọn ní agbára tán ti gbà tán ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ní ayé àtijọ́ kán ní lọ́wọ́ kán ní agbára nínú ìwé òfin. Àmọ́ ọ̀rọ̀ lọ́kàn fi sọ kò wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o. Àwọn ọba wa lẹ́ẹ̀kan sí kó yé gbogbo wa o, àwọn gómìnà ló ń sanwó fún àwọn ọba wa. Ṣọ́rọ̀ mi yẹn, àwọn gómìnà ló ń sanwó fún àwọn ọba wa. Torí náà àmì ní ká má tẹríba fọ́ba o, tí mi ò sọkọ yẹn. Àmọ́ tá a bá máa gbára wa kúrò nínú oko ẹrú tá a wà, àwọn ọba wọn ní agbára torí àwọn gómìnà ló ń sanwó fún wọn. Ìyẹn mo ṣe ń sọ ń sìn. Ìdí tí mo ṣe máa tẹnu ọ̀rọ̀ mo ṣe mẹ́nu bà ọ̀rọ̀ yẹn nísìn pé mo fẹ́ wá kẹ́ wá wo kinní kan sìn, ẹ wá wo kinní ọ̀rọ̀ yìí o, ó ń dà. Ṣé rí máa play kinní kan sìn, àwọn ọba rèé o, ẹ máa gbọ́ àkọ́kọ́ gbọ́ látòkè délẹ̀ ẹ máa wòran o, ẹ wá gbọ́ ohun tó ń ṣẹlẹ̀. Àwọn ọba láàríyá. Àwọn ọba nìyẹn o. Ṣé ń rí àwọn ọba nìyẹn o, ló ń jó yẹn o. Àwọn ọba ló ń jó yẹn o. Àní kó máa jó, àmọ́ àsìkò tá a wà yìí ṣé ijó lẹ kó máa jó? Ẹ jẹ́ kí máa fi kíní kan hàn yín o. Máa fi kíní kan hàn yín o. Ṣé ń ràn? Ṣé ń ràn? Ṣé ń ràn? Ṣé ń ràn? Àwọn ọba nìyẹn o. Ṣé wọ́n ń pọ́n àṣà wa lérè? Ṣé bí wọ́n ṣe ń pọ́n àṣà wa lé nìyí? Ṣé bí àwọn ọba ṣé wọ́n ń pọ́n àṣà wa lérè? Àmọ̀pọ̀ wọ́n wọṣọ wa, ṣé orin wa ló ń jó sí? Ṣé ìwà wa ló ń gbọ́nlé àbí orin wọn ló ń jó? Orin tán kọ lóyìnbó kì í ṣàṣà wa náà pọ́nlé o, ẹ jẹ́ ó yé wa o. Owó tí wọ́n dẹ̀ ń gbà lọ́wọ́ ìjọba ló fi ń ṣe àríyá yìí o. Traditional ceremonial leader, àwọn afẹ́fẹ́ yẹ̀yẹ̀, àwọn ọba afẹ́fẹ́ yẹ̀yẹ̀, wọ́n ń ṣe ọba jagunjagun. Àwọn ọba ta ní sìn ọba afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ni wọ́n kì í ṣe ọba jagunjagun. Ẹ wò náà. Ṣé ń ràn àwọn ọba? Ṣé ń ràn àwọn ọba? Ṣé ń ràn kábíyèsí? Ẹ ń gbọ́ tán sọ kábíyèsí o. Àní kéèyàn má jò, àsìkò ní gbogbo nǹkan. Ogun ń bọ̀. Àwọn ọba wa gbogbo ọba lẹ̀ Yorùbá ló yẹ kó máa sọ̀rọ̀ lórí ipa kí la máa ṣe sọ̀rọ̀ yìí. Àmọ́ wọn lẹ́nu ọ̀rọ̀ wọn ní agbára. Mo ti sọ lẹ́ẹ̀kan sí lákọ̀ọ́kọ́. Ẹ máa wòran. Màá fi kíní ìwọ̀n tó bá tún wá, ẹ máa wòran. Ṣé ń ràn àwọn ọba nìyẹn o. Ṣé ń ràn àwọn ọba nìyẹn o. Ṣé ń ràn àwọn ọba nìyẹn o. Àwọn ọba ló ń jó yẹn o. Ẹ wò máa ń bọ̀ o. Ṣé rí mi báyìí? Ọlọ́pàá àwọn àmì nìyẹn pẹ̀lú ìbọn o. Ìbọn ẹ máa wòran, màá tún play. Ṣé rí pé àmì nìyẹn? Ṣé rí pé àmì? Kẹ́ bá mọ̀ pé àwọn ọba wa àwọn òṣèlú ló ń darí gbogbo ẹ̀. Ṣé ti rí àmì ló wà láàrin yẹn? Torí náà a lè gbọ́kàn láwọn ọba. Àwọn tí wọ́n kó wa, àwọn tó ń kó wa lẹ́rú, àwọn ló ń lo àwọn àmì fi darí wa àtàwọn ọlọ́pàá. Àwọn ọ̀dẹ̀ lọ́dẹ̀ ń borí àwọn tó ń pè ní ọba, àwọn ọba afẹ́fẹ́ yẹ̀yẹ̀. Ọba afẹ́fẹ́ yẹ̀yẹ̀ làwọn eléyìí kì í ṣe ebú o, kì í ṣe irú ṣe bá àwọn ló ń jó yìí. Àní kán má jó. Àmọ́ bí tá wà yìí tó ń pa àwọn èèyàn wa lójoojúmọ́ ní gbogbo àwọn abúlé ní oko tó ń gbalẹ̀ mọ́ wa lọ́wọ́, tó ń pa àwọn obìnrin wa, tó ń pa àwọn ọkùnrin wa, tó ń ṣe àwọn obìnrin wa báṣabàṣa. Ṣé ìjó ló yẹ ká máa rí lẹ́sẹ̀ wọn? Àbí kò yẹ kán máa gbìmọ̀ bọ́ ṣe máa gba àwọn èèyàn wa kúrò nínú ọ̀rọ̀ oko ẹrú ta wà? Ẹ máa wò náà. Ṣé rí? Ṣé ń ràn àwọn ọba nìyẹn o. Ṣé ń ràn ọba nìyẹn o. A dẹ̀ fẹ́ gba òmìnira. Àwọn ọba yìí wọn lè bá yín sọ̀rọ̀ nípa òmìnira. Wọn tẹ́ ẹ mọ̀ bí wọ́n máa ti gbé bẹ̀rẹ̀. Níbo wọ́n máa ti gbé bẹ̀rẹ̀.
níbo ló máa ti gbé bẹ̀rẹ̀ mo ń béèrè ní níbo ló máa ti gbé bẹ̀rẹ̀ ọba yín ló ń jó lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká pè padà sẹ́yìn ẹ jẹ́ ń gbé padà sẹ́yìn kẹwò ọba yín nìyẹn o ẹ máa wòran o àwọn ọba ló ń jó yẹn o ẹ máa gbọ́ tán máa ní kábíyèsí o ẹ máa wòran o ẹ máa wòran ọba nìyẹn o ṣé àwọn ọba ló ń ṣẹ́ran wọ́n ti fẹ́ kó wa lẹ́rú àwọn èèyàn àwọn ọba wa dẹ̀ ń jó báyìí ẹ máa wòran o. ṣẹ́ran àsìkò ikọ́ ni jó wọ́n kó wa lẹ́rú àwọn ọba wa tó yẹ kó máa wà ní kó jẹ́ pé àwọn olórí ogun pé láti dáàbò bo àwọn èèyàn ẹ wòran o ẹ̀rí wọn rẹ́rìn ẹgbẹ́ tó ń sọ kábíyèsí o ẹ̀rí ṣẹ́ran mo kàn fẹ́ kó yé wa níbi tí à ń lọ bó la ń lọ gọ́gọ́ nílẹ̀ Yorùbá àwọn àmì nìyẹn o mo kàn fẹ́ fi gbogbo lè hàn wá kó yé wa pé oko ẹrú la wà ẹ jẹ́ ká ṣe nítorí ẹ ká ṣe ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé ẹ fi owó sínú Yorùbá Rescue Fund ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ fi owó sínú Yorùbá Rescue Fund ọ̀lẹ́ yìí kì í sọ̀rọ̀ bóyá a máa pè yàn a máa bú yàn ẹ má fi kì í sọ̀rọ̀ ebú kó yé wa àwọn ọba wa mo lẹ́ẹ̀kan sí mo ń fi hàn yín àwọn ọba wa wọ́n ní agbára wọ́n ní agbára nínú ìwé òfin wọ́n ní kì í ṣe pé bóyá wọ́n sọ pé òun lẹ́ ń kà yìí wọ́n ti gba agbára lọ́wọ́ wọn láti tipẹ́tipẹ́ báyìí wọ́n ti gba agbára lọ́wọ́ wọn 1979 wọ́n gba gbogbo agbára tó kù lọ́wọ́ wọn pátápátá wọ́n ní àṣẹ nínú ìwé òfin ilẹ̀ wa àwọn gómìnà ló ń yàn wọ́n àwọn gómìnà ló ń fún wọn lówó oṣù torí náà tẹ́ bá ní wọn tó ń ṣàríyá owó tí wọ́n fún wọn lọ́nà o ẹ má wọ̀nà o ẹ má wọ̀nà o jẹ́rìnà owó tí wọ́n fún wọn lọ́nà yẹn o jẹ́rìnà gómìnà ló ń fún wọn lówó oṣù o kò wá ní ẹ má jọ wá yà wá lẹ́nu nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí káwọn pé wọ́n lè pèsè ìdáàbòbò fún wa o torí wọn kì í nígbà tó yẹ pé ọmọọṣẹ́ náà jẹ́ sí gómìnà nílùú kọ̀ọ̀kan ọmọọṣẹ́ làwọn ọba wa jẹ́ sí gómìnà nílùú kọ̀ọ̀kan tí wọ́n fi yẹn ṣe ń ran ṣe ń gbọ́ àwọn ọba ń jó ṣe ń rí mo kàn fi hàn wá ní o mo kàn fi hàn wá ní tí ẹ rí kíní ó ṣe pàtàkì ká fi hàn ra wa ká mọ̀ ẹ jọ̀ọ́ màá rọ gbogbo wa báyìí lápapọ̀ ẹ jọ̀ọ́ Yorùbá Rescue Fund ibi tọ́rọ̀ wà ń sìn ẹ má kàn fi sọ̀rọ̀ lásán ẹ má fi ṣe ọ̀rọ̀ lásán ọ̀rọ̀ Olúwa ṣe rí Yorùbá Rescue Fund yẹn bẹ́ẹ̀ mi ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí o gbogbo owó tó wà ń bẹ̀ yẹn èèpìn nínú owó yẹn èmi àtàwọn tó kù gbogbo àwa tá a jọ dá kínní ilẹ̀ orúkọ wa lẹ ti rí ń bẹ̀ yẹn orúkọ wa wà ń bẹ̀ ẹ jẹ́ kí n kọ àwọn tó kù gbogbo ọmọ Yorùbá mi mo wọ́n ní pé àjọṣe àdéhùn pé ok ká dálẹ̀ concern Yorùbá abẹ́bẹ́ ọ̀fà Bísọ́lá Rọ́súnwé Délé baba má bínú àwọn tó kù patriotic Yorùbá citizen Kádésítọ́sì Ọmọlólú gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ so gbogbo kínní yìí gbogbo àwa táwa ń bẹ̀ náà lẹ̀ sí rí yẹn kọ́bọ̀ ní owó yẹn kò sí ẹ̀kọ́kọ́ ní wa tó fọwọ́ kan o owó ìlú nìyẹn gbogbo ẹ ti délẹ̀ báyìí o ara ń ta máa fi ṣe aláti pèsè àwọn nǹkan kan tó bá yá láìpẹ́ ẹ jẹ́ ká gbìyànjú láàrin ara wa ṣẹ gbọ́ mo dẹ̀ ti ń sẹnu mọ́ mo tó ń fi tẹnu mọ́ mo rán wa létí àwọn ọba yẹn wọn ní agbára ẹ má sọ pé wọ́n sọ pé wọ́n ní òdodo mò ń bá yín sọ òdodo ọ̀rọ̀ wọn ní agbára kankan wọn ò lè dáàbò bò wá ó kù sọ́wọ́ gbogbo wa báyìí mo dẹ̀ ń rọ gbogbo àwa ọ̀dọ́ nílé lóko ní o ẹ sowọ́pọ̀ ẹ jẹ́ kí n play nǹkan tí Sunday Igboho tán sọ wọ́n dẹ̀ sọ ọ̀rọ̀ tó dáa
tó múnádóko gan gbáà ni ọ̀rọ̀ tán sọ ẹ jẹ́ ká gbìyànjú gbé jáde màá gbé ọ̀rọ̀ yẹn jáde fún yín sí ń bọ̀ màá gbé jáde fún yín eré ọ̀yẹ́ àfihàn lẹ́mẹ̀yẹn ànílò yẹn ń sìn ẹ jẹ́ kí n mú ọ̀rọ̀ tó múnádóko yẹn ẹ jẹ́ kí n mú jáde fún yín kẹ́rí kẹ́ lè mọ̀ pé nǹkan tá à ń sọ yìí kì í ṣọ̀rọ̀ pé bóyá kàn ń sọ lásán àwọn Sunday Igboho àwọn gbìyànjú nǹkan tán ṣe lénìí ọ̀rọ̀ tán sọ màá fẹ́ kàn fetí sọ màá kàn gbọ́ ọ̀rọ̀ yẹn díẹ̀ ni kẹ́kàn gbọ́ díẹ̀ kẹ́ gbọ́ ní ṣókí ọ̀rọ̀ wa ó ti kọjá pé ká máa láà ń ṣe kinní kan ẹ máa gbọ́ o ẹ máa wọ̀nà. kọ̀ǹtólà immigration Hausa Fulani gbogbo agbára tí ń bẹ lù yìí Hausa Fulani wọ́n láwọn fún wa ní vice president extra tire. ẹ máa gbọ́. gómìnà tire àti ọ̀jẹ̀ nǹkankan ìyẹn ọ̀dẹ̀ jẹ́ nǹkankan tó bá pàṣẹ Buhari lè yí èmi dẹ̀ rí èmi sábà fẹ́ràn àti sọ̀rọ̀ torí pé ẹ bá wa mú mi sókà mọ̀ ń gbé ẹ̀rẹ̀ gbé nẹ́ẹ̀tì wá tàbí pé. ok ẹ mọ̀ so ẹ jọ o anyway lápapọ̀ ká láparí a ti sọ̀rọ̀ ẹ ti rí ẹ jẹ́ kí n mú bọ̀ ẹ ṣáà ṣe báyìí so a ti padà wá o ṣé ẹ ń gbọ́ mi báyìí mi mọ̀ tẹ́ bá ń gbọ́ mi ẹ hold on o so ń bọ̀ o mo fẹ́ kí a gbọ́ nǹkan tí Sunday máa sọ náà ni tí Sunday Igboho máa sọ. Media bringing the world closer to media reporting live. báyìí 100 bá padà ẹ lọ fẹ́ mi èmi ìṣẹ̀lẹ̀ mọ̀ fọlọ́pàá rẹ̀ rúbà àwọn ọmọbìnrin rẹ̀ rú mi o pé àfọlọ́pàá gbé bàtà láti October 1st àṣìbìtì àwọn ọ̀tẹ̀ sá torí pé wọ́n ní wọ́n ti kó sọ́jà tí gbogbo jọ́sọ̀ ẹ̀ lébi àtọlọ́pàá àwọn ọlọ́pàá náà ò kọjá àbí tó ẹ̀kún ó dúró wọn ò lè súnmọ́ pé torí pé mi mo kọ́lé yẹn èmi lọ́lọ́run fún ètò ọlọ́pàá ló kọ́ ọlọ́pàá ò sì ní agbára kankan ju pé agbára táwọn òkè bá sọ fún lọ. ṣé ń gbọ́. ìdí eléyìí gbogbo ẹ̀wọ̀n Yorùbá tíṣẹ́ bá yé ẹ lọ sí oògùn àjàgùn ni. bẹ́ẹ̀ni ṣé ń gbọ́ ó ṣe pàtàkì o ọ̀rọ̀ tó ń sọ yẹn gbọ́ o ẹ gbọ́ dáadáa adẹ̀ kí Yomi Koiki àtàwọn mídíà ẹ̀ fún iṣẹ́ tán ṣe wọ́n ṣiṣẹ́ gan ni iṣẹ́ pàtàkì gan náà ṣe yẹn ń bọ̀ o. kìíní ń ṣe mẹ́ẹ̀mẹ́ ẹ̀ lẹ́nìí mi mọ ẹ ṣáàdúró ẹ mú sùúrù bóyá wọn padà wá bọ́tẹ́ ti gbọ́ ń sìn ẹ̀yin ọ̀dọ́ ẹ láti gbáradì ẹ sowọ́pọ̀ ní gbogbo àdúgbò ní gbogbo ilé ní oko ni o ní ìlú ni o ní títì àdúgbò sádùúgbò ẹ bẹ̀rẹ̀ sí ń dáàbò bo ara yín ẹ má dúró dèèyàn kankan mọ́ o. bí agbára táwọn òkè bá sọ fún lọ ìdí eléyìí gbogbo ẹ̀wọ̀n Yorùbá tíṣẹ́ bá yé ẹ lọ sí oògùn àjàgùn ni. ṣé ń gbọ́. kò sí ní àlàáfíà èyí ò lè gbòmìnira lálàáfíà nígbà tí Ọlọ́run fẹ́ sọ fún Fáráò pé kó fi àwọn ọmọ Ísírẹ́lì lẹ̀ ó wá rán Mósè lọ sọ fún wọn Mósè ní Olúwa mi ní kí n sọ fún yín pé ẹ jẹ́ kí òun máa lọ kí àwọn èèyàn wọn máa lọ Fáráò rí àwọn èèyàn rẹ̀ wíwá lọ Ọlọ́run tún sí àyà Fáráò lé Mósè tún lọ bá pé àní bàbá mi ní kó fa àwọn èèyàn múlẹ̀ wọn ò lọ́lá gidi bọ́rọ̀ lọ́la sọ yìí. so ẹ ti ń gbọ́ tá à ń sọ ẹ ti ń gbọ́ o gbogbo èèyàn ọmọ Odùduwà ẹni tá à ń sọ nípa gbogbo Yorùbá tínú rẹ̀ ọba kò sí ọkọ rẹ̀ sínú òkun èmi ló sọ bẹ́ẹ̀ wípé gbogbo àwọn Yorùbá tíṣẹ́ bá yé ẹ lọ sí òkun ṣé ń gbọ́ ẹ lọ múra dáadáa bẹ́ẹ̀ni a máa pín láìpẹ́ yìí bẹ́ẹ̀ni njọta á lè fa ráàlì eléyìí tá a fẹ́ ṣe àti fẹ́ẹ̀nì kankan dé orí fóònù láti sẹ́ndì mẹ́sẹ̀jì tó ń kálukú pé ẹ pàdé wa níjọba yìí a fẹ́ bọ́ gbòòrò tá a bá dẹ̀ bọ́ gbòòrò ó dijọ́ tá a bá gbòmìnira ká tó túká. bẹ́ẹ̀ni o ṣé ń gbọ́ ẹ̀yin ọmọ Odùduwà ẹ fetí sí ọ̀rọ̀ yìí o. gbogbo àwọn ọba wa àti kọ lẹ́tà sí wọn ṣùgbọ́n wọn ò dáhùn ẹ̀rù ń bà wọ́n tó. àwọn ọba mo ti sọ lẹ́ẹ̀kan sí ṣe lórí ọ̀rọ̀ ọba ẹ má jẹ́ kó yà wá lẹ́nu wọn ò ní àṣẹ ẹ wò ó àwọn ọba wa àwọn gómìnà ló ń sanwó oṣù wọn ẹ má jẹ́ kó yà wá lẹ́nu ẹ má jẹ́ kó yà wá lẹ́nu ọ̀rọ̀ yóò kò ń ṣe ọ̀rọ̀ tó lé lọ títí kò lè ẹ má jẹ́ kó yà wá lẹ́nu wọn ò ní agbára àwọn gómìnà tẹ̀ ló ń fún wọn lówó ẹ dẹ̀ rí bọ́n ṣe ń ṣàríyá àwọn ọba aráàríyá làwọn ọba wọn kì í ṣọba ajagun ẹ má jẹ́ kó yà wá lẹ́nu torí ọwọ́ wa ló kù sí káwa gba ara wa ló kúrò lórí nínú iṣẹ́ táwa mo ń bọ̀ o
ẹ tí àmúṣùrù yẹ fún mi kí n wá jáde. tí ó bá wù wọ́n bọ́ síta kan pé mítìn wọ́n sì fídíò pẹ̀lú wa pé àwọn fẹ́ lídìí wa láti gba Yorùbá Republic tó bá dẹ̀ wù wọ́n kọ́ mọ́ jáde ṣùgbọ́n tẹ bá ti gbọ́ pàgbà lára géètì àwọn ọmọ Yorùbá ládé ẹ mọ́ bẹ̀rù àwọn ọ̀dọ́ Yorùbá ládé tá a fẹ́ bá yín jà àkọ́kọ́ bá àwọn bàbá yín jà ká tó bá àwọn olórí burúkú tí wọ́n ń tẹ̀ wá jẹ jà. ẹ̀yin tẹ́ bá ń wẹ̀ máa ṣe é. bá fọmọlé wa tán láàbò sọ pé tí àlọ́ fáwọn yìí lórí pé ìyà tí ń jẹ Yorùbá tó gbogbo àwọn bọ́dà wa àwọn sísá wa wọ́n kàwé wọ́n nìkan wọn lọ kọ́ṣẹ́ tí lọ́tọ́ bá pa yunifásitì wọ́n nìkan lọ kọ́ṣẹ́ owó ìyá dírẹ́sà àwọn tó jẹ́ bí àwọn ẹ̀gbọ́n ọkùnrin àwọn kọ̀wé dà tí ìwà ẹgbẹ́ Sunday Igboho jọ ọmọ líle pé ìwà mi wọn àìlédè àgbẹ̀ bàbá mi ti ọ̀rọ̀ tọ́ mi léèwé débi pé ń jẹ́ pé mo fẹ́ parí ìwé kankan ṣé mi ń gbọ́dọ̀ àgbèrè mi ọ̀bá ṣe kú ṣùgbọ́n lára pé mi jẹ́ ọmọ líle tó bá kò ní padà ti jà ìkọlọ̀ pa wẹ̀ nílé láti lè mò ń fi agídí gba ẹ̀tọ́ mi lọ́wọ́ àwọn olólùkọ́ yẹn ọwọ́ ajé kan gbà fún mi ṣùgbọ́n báyìí àsìkò ti tó tà ń lọlé. bẹ́ẹ̀ni o ilé yá báyìí o bẹ́ẹ̀ni 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 ẹ fetí sí ọ̀rọ̀ yẹn bá a máa pé ètò bàbá ṣe ń gbọ́ ẹ pín ètò yìí ètò tí ẹ ń gbọ́ látọ̀dọ̀ Citizen AY tí Sunday Igboho sọ̀rọ̀ yìí àsìkò ti tó òmìnira ni o. Igboho sà. nígbà tí ayé òfin tán nínú mọ́ra ẹgbẹ́ orúkọ mi lè tán mẹ́ wọ́n ti sọ ìtàn ogun 1997 wọn Sunday Igboho ọwọ́ láti ìlú Igboho ọkọlá orí báyìí wọ́n jẹ́ 500 years orúkọ mi máa wà níbẹ̀ ni ìyẹn ní fẹ́ kọ́ ṣẹlẹ̀ ní ìtàn Yorùbá ọbẹ̀ tàbí gba ọmọ Yorùbá ká ṣera wa lọ́kàn ẹ má jà bẹ̀rù wọn lè ṣe kankan dúkòkò lájà ní kíní kan bẹ nígbó tí ń dún màálù kò sí àgbà tí ń dún ìbẹ̀rù Ọlọ́run lásán ni a mú apá a sì rìn ẹni kankan ò lè pa ẹni kankan ẹ̀tọ́ wa là ń béèrè fún. bẹ́ẹ̀ni ẹ̀tọ́ wa là ń béèrè fún o ẹjọ́ yé wa o. bàbá Awólọ́wọ̀ sọ fún taba ti pé bàbá onírèbù wọn ní taba ti 100 years tí kálukú ọmọ lọ sí ọba ti pé ní 2014 ẹjẹ a máa lọ nà. bẹ́ẹ̀ni. àní ọ̀pọ̀ gbogbo ọmọ atọ́jọ́ ọlọ́pàá wọn ní fún aráàlú. ṣé ń gbọ́ ẹ ṣáà ń gbọ́. ẹ bá gbéra látàbújá ń sìn gbé Kánò gbé Kaduna ẹ wọ tírè tó fáyìn ní pẹ̀lú èsì. ọ̀rọ̀ ẹ̀ pé ẹ bá gbéra pẹ́ ń bọ̀ ní ilẹ̀ Yorùbá ọba kọ́kọ́ já lókòtò kan ní áfà Kogi tí ọwọ́ ọkọ̀ rẹ bá ya àwọn ọmọ kòrí bàbá ń gbé náà bá sọ létí pé wọnú gbóǹsó èlò bàbá rẹ ní àti ìyá rẹ tó gbèsè àṣẹ ìjọba kíndìn lájọ ń sìn àbí àtúnṣe ra wọn. òótọ́ ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ gidi ara ta ṣe fẹ́ gbòmìnira rèé o ẹ̀yin ọ̀dọ́ ẹ jí gìrì ẹ̀yin ọ̀dọ́ ẹ jí gìrì ọ̀rọ̀ yìí ó ti kọjá sísọ ṣíṣe ló kàn sí ṣíṣe ló kàn tí bẹ́ẹ̀ náà ṣe múràn ìwá fún yín tọrọ mi yẹn ṣíṣe ló kàn ẹ má dákẹ́ mọ́ tẹ bá ṣe ń rí ètò yìí ẹ bá wa máa pín ètò yìí bẹ́ẹ̀ bá ṣe ń rí ètò yìí ẹ bá wa máa pín bẹ́ẹ̀ bá ṣe ń rí ètò yìí ẹ bá wa máa pín ẹ má dẹ̀ gbàgbé. Koiki Media bring element to us as you do. ẹ̀yin tẹ́ jẹ́ pọ̀ wá tẹ́ jẹ́ sẹ́nitọ̀ tí àwọn wá yọ lórí burúkú pẹ̀lú gbogbo yàtí jẹ́ Yorùbá yìí tó yẹ kẹ́ líìdì wa kẹ́ tó wá lẹ́ fẹ́ ṣe pírẹ́sídẹ́ntì. àbíṣẹ́ ń gbọ́. bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ni. ẹgbẹ́ wa yẹn ẹ̀gbọ́n wa yẹn bàbá wọn bá gbogbo ẹ̀yọ́ bá wá sí. àwọn ọba wọn lágbára bọ̀tẹ̀ ó yé mi tán sọ. owó tẹ̀ ń gbà yìí yóò bá gbogbo nǹkan tó lọ fún yẹn lọ́wọ́ fún wa. bẹ́ẹ̀ni. a ní epo a ní omi a ní gbogbo nǹkan. àwa la máa gbádùn orílẹ̀-èdè wa jù. bẹ́ẹ̀ni. gbogbo ìyàtọ̀ bẹ́ẹ̀ jẹ́ ìbò lè pé 2 weeks. bẹ́ẹ̀ni. abakunsi ẹ̀yin náà máa ṣe fún ẹ. bẹ́ẹ̀ni. kí ló wá dé ẹ̀ ń ṣe bámbám láyọ̀ ẹ wá tó ní ká máa bọ̀ àti àwọn ṣe campaign fún ẹ̀sìn president. tó èmi máa dá ọ̀rọ̀ yẹn dúró báyìí mo kàn fi mú ọ̀rọ̀ wá ní ẹ wò ó bá ṣe ń sọ o gbogbo àwa tá a lókè òkun láì kàn sí ọ̀rọ̀ tó ṣe pàtàkì jù ńbẹ̀ ní ọ̀rọ̀ Yorùbá Rescue Fund ẹ bá wa fi nǹkan kan sínú ẹjọ́ màá rọ̀ gbogbo wa ẹ bá wa fi owó sínú Yorùbá Rescue Fund ó ṣe pàtàkì ẹ ràn wá lọ́wọ́ màá dá dúró báyìí ẹ ti gbọ́ nǹkan tí Sunday Igboho tán sọ àwa gbogbo ọ̀dọ́ ṣe dọ̀rọ̀ yẹn àwọn bàbá wa wọ́n ti ṣe tiwọn àwa ọmọdé ló kù sìn
gbogbo àwa tá a dẹ̀ wà lókè òkun níta bá lè ṣe ká fi sínú Yorùbá GoFundMe ẹ jẹ́ àṣe ẹ jẹ́ ká gbìyànjú ká fi nǹkan kan sínú kìíní a lé ní 10 million tó wà ní òkè òkun tí gbogbo wa tá a bá mú 10 pounds ní kọ̀ọ̀kan wa owó tó máa wà nínú Yorùbá Rescue Fund yẹn á tó ṣe nǹkan tá a fẹ́ ṣe ṣọ́rọ̀ mi yẹ yín ẹ jẹ́ ká gbìyànjú láàrin ẹ jẹ́ á tiẹ̀ bẹ̀rẹ̀ á bẹ̀rẹ̀ pẹ̀lú yẹn ṣọ́rọ̀ mi yẹ yín torí náà màá rọ gbogbo ọmọ Odùduwà báyìí tẹ́ ń gbọ́ wa o ogun ti dé báyìí o ẹ má wulẹ̀ fi ọ̀rọ̀ tí mò ń sọ ẹ má fi falẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń rí ètò yìí ẹ pín fún àwọn èèyàn sísọ ti kọjá ṣíṣe ló kàn ọ̀rọ̀ yẹn ò ju bẹ́ẹ̀ lọ àdádúró báyìí ẹ ṣeun ẹ kú dìde kí n tó lọ màá tún fi orin ìbílẹ̀ ti orin kìíní lẹ́yìn màá fi tì lẹ́yìn màá dẹ̀ mú fúláàgì wa dání má ṣe ń kọ màá máa kọ orin yẹn òun rèé o a ti bẹ̀rẹ̀ ó lọ báyìí. Iṣẹ́ wa fúnlẹ̀ wa fún orílẹ̀-èdè wa ká gbéga ká gbéga ká gbéga fáyé rí. Ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ni ẹ jẹ́ ká máa lépa tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Bẹ́ẹ̀ gan-an ló ṣe rí ẹ bá wa pín ètò yìí ogun ti dé gbogbo ẹni tẹ́ ń gbọ́ wa Yorùbá Rescue Fund ẹ bá wa fi nǹkan kan sí gbogbo ọmọ Odùduwà tó wà lókè òkun bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ètò yìí ẹ má kàn fi nǹkan kan sí látọ̀ fúnra yín ẹ pín fún àwọn èèyàn tó mọ̀ ní gbogbo ibi tẹ́ bá wà ní gbogbo àgbáyé ogun ti dé sísọ ti kọjá ṣíṣe ló kàn ẹ jẹ́ ká gbáradì ẹ jẹ́ ká dáàbò bo àwọn èèyàn wa ẹ jẹ́ ká pèsè fún àwọn èèyàn wa nílé ẹ̀yin tẹ́ wà nílé náà ẹ jọ̀ọ́ á rọ̀ gbogbo yín ẹ kó ara yín jọ bó jẹ́ ní títì sí títì ni o bó jẹ́ ní abúlé sí abúlé ni o bó jẹ́ ní oko sí oko ni o bó jẹ́ ní ìlú sí ìlú ni o ní gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ọmọ Yorùbá ẹ bẹ̀rẹ̀ sí ní múra ẹ bẹ̀rẹ̀ sí ní dáàbò bo ara yín torí àwọn tó wà níjọba ń sìn wọn ò dáàbò bo yín wọ́n ń kó yín síwájú ewu ni àsìkò ti tó ọ̀rọ̀ yẹn kò jù bẹ́ẹ̀ yẹn lọ àtún máa bá yín sọ̀rọ̀ ẹ ṣeun ó dìgbà kan ẹ ṣeun Oòduà gbé wa o àṣẹ wàá ẹ bá wa máa pín ètò yìí ẹ ṣeun.